ìrọ̀pamọ́ òdodo wọlé ìrọ̀pamọ́ òdodo wọlé ìrọ̀pamọ́ gbogbo gbàràjà abẹ́sọ̀dodo tó gbé wa wá tàbí dédé ohun tó gbé wa wá tẹ̀wé tàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Ojú ló gbé. Ẹ̀jẹ̀ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tẹ̀wé tàgbà ẹni Allahu fẹ́ má lọ sódodo tó gbé wa wá tàbí dédé ohun tó gbé wa wá tẹ̀wé tàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Láti gbèrò láti paná sí lákòótó tọ̀yé táwọn ọ̀tá wa wọ́n ti forget. Pàṣẹ lékèélékèé dọ̀tí ilé ayé àwa kò ní dojú. Ilé ayé ẹ̀yìn kò ní dojú. Ẹ̀sìn Ìsìlámù yìí o kò ní dojú. wọ́n ní wàhálà bíi Mákà ni mo wà fanadala Jibrilu wá sọ̀kalẹ̀ bá mi nulẹ̀ fàfàràjà sọ́dọ̀rí ó bá fàyà mi ya summa ghadalahu bima'i Zamzam ó wá mú mi Zamzam ó fi fọ̀ ọ́. wọ́n ní summa jaha bi tosti min dhahabin mumtali hikmatan wa imanan ó wá gbé abọ́ góòlù kan ẹ̀ wá sọ pé góòlù haramu abọ́ góòlù ni wọ́n sì ń gbé wá fún Ànábì. Ànábì ń lo abọ́ góòlù ẹ̀ sì ní góòlù haramu ó lọ wá kún fún ikímà àti ìgbàgbọ́ fàfọ́rágà ó fi sọ̀dí wọ́n wá dá sínú àyà mi summa atbaqahu wọ́n wá dé padà summa akhadha biyadi ó kàn mọ́wọ́ mi dání báyìí fa'araja bi ila samai dúnìyà ó kàn mú mi dé sọ́mọ ayé lẹ́ẹ̀kan náà. wọ́n dé Kudus ẹnjìníà wọ́n dé Kudus rárá inú ilé yẹn náà ni wọ́n gbà dé sọ́mọ ayé. èyí tá a kà níyà yìí òun sọ wípé wọ́n gbé àlìbùráàkù ẹṣin ni wọ́n gbé wá. ó di kan Ànábì gun ẹṣin lọ ìkan ogun àkàbà lọ èyí táwọn àfàsùn náà panu pọ̀ lórí ni pé àkàbà ló gùn lọ. nínú Bukhari ogun àlìbùráàkù nínú àdíìsì mi ogun àkàbà nínú àdíìsì kan nínú Bukhari yìí náà Jìbìrìlù kàn mú lọ́wọ́ dání báyìí wọ́n dẹ̀ dé sánmà ayé wọ́n á lọ Kúdùsì rárá. wọ́n á lọ ìdí ń jẹ́ Kúdùsù ibi ọlọ́run ní subhanalladhi asara bi abdihi laylan minal masjidil harami ilal masjidil aqsa alladhi barakna hawlahu linuriyahu min ayatina innahu huwas sami'ul basiru. ìtọ́lọ̀ sọ́nù Kùránì nìyẹn o mímọ́ ni fún Ọlọ́run ọba tó mú ẹ̀dá rẹ̀ kẹrin kò dárúkọ ẹ̀dá náà ó wà ní minal masjidil harami láti inú ilé Ọlọ́run tí ń jẹ́lé ọ̀wọ̀ ilal masjidil aqsa lọ mẹ́sáàsì kan tó jí díẹ̀ allati barakna hawlahu táwọn Ọlọ́run abá kún orílẹ̀ ẹ̀bẹ̀ pẹ̀lú àlùbáríkà linuriyahu min ayatina torí pé a fẹ́ fi àwọn àmì wa hàn innahu huwas sami'ul basir torí pé Ọlọ́run ọba tí máa ń gbọ́ ni ọba tí máa ń rí ni. nínú àdìsí nísìnyí eléyìí ń sọ fún wa pé fa akhadha biyadi Jibrilu mú ọwọ́ mi dání báyìí bó ti mú un dání fa'araja bi ila sama'i dunya ó kàn mú mi dé sánmà ayé lẹ́ẹ̀kan náà ni. ẹ dákun ìkan sọ fún wa pé wọ́n lọ ṣe náfìlà mọ́ṣáláṣí Kudus wọ́n á gbá kábà fún gbọ́n ṣe náfìlà tán wọ́n á gòkè lọ. ìkan sọ yìí pé inú yàrá ẹ̀ báyìí ni wọ́n kàn jáwọ́ wọ́n á mú un lọ sókè direct lẹ́ẹ̀kan náà. ìkan dẹ̀ ń sọ pé ẹṣin burúkú ni wọ́n gùn ẹ dákun èwo ni àwọn amúnú mẹ́tẹ̀ẹ̀ta. Kùránì ń sọ wípé láti inú mọ́ṣáláṣí àwọn ìwé yìí ń sọ pé ilé l'Ànábì sùn tí ó bá parọ́ wà dọ́gbọ́n sí ẹ wá ní ilé ni wọ́n ti jí lọ mọ́ṣáláṣí ẹ ṣàgbọ́ kìí ṣe mi mọ wí sísọ yìí Bukhari eléyìí náà tuntun jẹ́ dààmú nísìnyí bẹ́ẹ̀
bá sì ń wo àwọn ẹ̀rí tí mo mú wá yìí kì ó yàtọ̀ sáwọn tí mo ti mú wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èyí ń lo ẹ̀rí tán á tọ́jú àwọn kan kalẹ̀ torí ẹni tí ó bá forí kómi ẹni tí ó bá forí kómi yóò wá gbá mi kì í ṣe pé tẹnu àánú Ọlọ́run ni gbogbo èyí tí Kutubi ń pariwo yìí ariwo lásán ni ẹni tí ó bá ṣe wá sí mi láwọn ajẹ́ 15-16 minutes gbogbo ẹ̀yin tí wọ́n rán tí wọ́n tó nǹkan ẹ̀yin ẹ jókòó ẹni kí Kutubi ó jókòó káwọn ẹlòmíì wà lẹ́yìn èmi káwọn àjọ fèsì ara wa lórí tọ́pìkì kan tí mo bá ti tírìtì rí tí ó bá takò ana musta'id mo ti rẹ́dì fún Kutubi ẹ̀yin tó kù tẹ́jọ́ máa kéwù rẹ̀ ẹ̀yin ẹjọ́ òkè wa máa wòran káwọn èèyàn sì jókòó lẹ́yìn àwa náà kájọ máa wòran kó wa ku àwa tiẹ̀ bayni wa baynahu faj'al bayni wa baynahu maw'ida. Islam kọjá ọ̀rọ̀ àkọ́ńsọ lárúbáwá Ọlọ́run ló mọ iye tí ó mẹ́ẹ̀sì tó gbọ́ lárúbáwá. The first professor in Arabic in Nigeria was a Christian. Professor Ogumi ẹgbẹ́ lárúbáwá tó ní. Àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ gba professor lórí èdè lárúbáwá Nàìjíríà yìí kì í ṣe mùsùlùmí. Ṣé ìwà jẹ́ kìrìsìtẹ́nì rẹ̀ nísìn ṣé wàá túmọ̀ sí pé Islam wà ní pé ẹ̀sìn rẹ̀ kọ́kọ́ ti ṣe Islam. Ọ̀tọ̀ ni pé mo gbé dé àtàmì tẹ̀sílíìmì tẹ́kọ̀ pariwo lárúbáwá lọ àdéhùn wà ní sọ̀rọ̀. Bí yòó ti ẹ mọ̀ pé odò yìí odò tó jì ní elbath bath la ilaha illallah ibẹ̀ ẹlẹ́ tí wàá mọ̀ ìgbà laysa huwa òun kan ní dún Ọlọ́run ló ń dún lára ẹ̀ ẹnìkan sọ̀rọ̀ ṣahada Imam Bukhari dà ṣahada Ibn Taymiyyah dà ṣahada Ibn Kathir dà alahumu ṣahada Imam Maliki ayna shahadatu ayna shahadatu rasul shahadatu al-Qur'an. Ó ní ó mú ọwọ́ mi báyìí arájà bí ila sama'i dunya ó kàn mú mi dé sánmà ayé ni ṣàbẹ́ inú Bukhari ló wà kí ẹ jẹ́ kí n tún ṣòwò rẹ̀ torí tí wọ́n bá bọ́ ta wọ́n lálẹ́ Mubarak ń dà nǹkan rú ni ó sì yé e wọ́n lè ní ìrònú ṣíyà ní òun rẹ̀ sọ yìí Bukhari torí pé àríkanú àwọn àfáwà náà tí wọ́n ń sọ pé àwọn ṣíyà yẹn àwọn ti ṣiṣẹ́ gẹ́ o gbogbo àwọn tí ra àfáà ìsìláàmù yẹn ni wọ́n ti lọ kọ́kọ́ àwọn àfáà yẹn sí o ẹgbẹ́ tinú ilé yín jáde in kuntu kadhiba aw in kuntu kadhiba fa alayya kadhibi tí n bá parọ́ lórí tí mò ń sọ ìkọ́ lọ́hún jẹ mí níyà tó bá sì jẹ́rọ́ lẹ́yìn náà ń pa ọlọ́hún jẹ yín níyà rẹ̀ bẹ́ẹ̀ tí ń parọ́ pé ọ̀rọ̀ ṣíyà ni mò ń wí. ṣíyà náà gbé àpá Abubakar ló wà nínú kòtò sókè wà lẹ́wọ̀n sọ ṣíyà sì gbà wípé man ankara arba'a laysa min shi'atina bẹ́ẹ̀ bá takò nǹkan mẹ́rin kò sí nínú ṣíyà wa nínú nǹkan mẹ́rin náà ni al-Mi'raj wa tòró ń Súfì làwọn. ó gbọ́ òun Súfì làwọn wọ́n sì nígbàgbọ́ nínú Mi'raj wọn a máa celebrate ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ máa sọ fáyé pé ìrònú ṣíyà làfà yẹn ń kà àti kan tó dúdú bíi gbẹ màálù báyìí yín wọn kò máa parọ́ kí ni irọ́ wọn fi rọ́ṣẹ̀ ayé yín ni bẹ́ẹ̀ bá gbà ẹ lè má gbà á mi ò sì rí ibìkan tí mo ti takò Al-Qur'an alhamdulilayi ní ìsìn àjọrí nínú Sahihul Bukhari òun lélẹ́yìí tábà wà bẹ̀rẹ̀ sí ní kàtà yín lọ àá sì wọnú ẹ̀ tẹ́lómi ó rẹ́rìn ó rin ẹ̀rín àti rí option mẹ́ta ọwọ́ ni wọ́n fi máa nẹ́bì lọ nínú Bukhari option ẹlẹ́ẹ̀kejì Buraku ló gbé ẹlẹ́ẹ̀kẹta ni kí ló ṣe kí ni ládà lógún ẹja tún inna lillahi wa inna ilayhi raji'un tóbi gan rẹ́rìn pé ọlọ́run kò ṣíjú àánú wa. Naam fi Sahihil Bukhari lọ́wọ́ kitabu salati báàbù kayfa furidati salatu báwo ni wọ́n ṣe ṣe irun lọ́rọ̀ yàn fún nẹ́bì
yaqulu rasulullahi ba'da dhikri hadithati shaqqa sadr lẹ́yìn tá nàbí sọ bí wọ́n ti fanu rẹ̀ yá tán ó ní thumma akhadha biyadi Jibrilu mú ọwọ́ mi dání báyìí fa araja bi ila sama'i dunya ó tẹ̀ mú mi dé sánmà ayé lẹ́ẹ̀kan náà. ọ̀tọ̀ ní ntàlù Kùránì ń wí ọ̀tọ̀ ní ntí Sahih Bukhari ń wí lẹ́ẹ̀fì máa bẹ́ kò lè jẹ́ ìwé tó authentic tó bá authentic ni yóò máa takò tí ń bẹ nínú Kùránì torí pé ẹ̀yin lẹ́ ń tì mí tí òye yín nù ní tó sì wà lọ́wọ́ mi pọ̀ bẹ́ẹ̀ bá ṣe wá ń tì mí yẹn lẹ́ẹ̀ máa jẹ́ kí n máa kó tí ó máa bà yín nú jẹ́ yín máa kó ta torí pọ́lọ́hún òjò rẹ̀ mi kò sì jó sú mi àwọn tí wọ́n sì mọ̀ mí mọ̀ pé wọ́n èé sùn ẹnìkan pè mí ń jò ní pé wọ́n ti ń pílánì bí wọ́n ṣe ṣàbùrú sí mi o wọ́n pílánì wọ́n gbé mi o so ó wá ní ìdíkà máa lera wa káàkiri ẹnìkan ló pè pé wọ́n ti ń ṣọ́ ẹ o wọ́n ń wá ẹ o wọ́n fẹ́ gbé ẹ o aburú yìí náà bí kéèyàn kú tọrọ yín ò bá jọra bí Sheikh Abdulwahab ṣe pa àwọn àfáàní sàmánì rẹ̀ torí pé ọ̀rọ̀ wọn ò jọra wọn. náà ìyẹn ń túmọ̀ sí pé a ti rí option méjì ọ̀rọ̀ míì tí mo tún fẹ́ sọ Al-Miraju yẹn òun pè ní buraku wọ́n sì kọ́ síbẹ̀ ṣàgbé tó gbajúmọ̀ ìgbẹ́ ẹ̀ ṣe Al-Buraku ní Ànábì gùn lọ sí sánmà ó wà ní Bukhari ìkan sọ yìí pé Miraju àkàbà lógún ìkan sọ yìí pé wọ́n kàn mú ọwọ́ Ànábì dání báyìí ni òun àti Jàbírù ló sì bára wọn ní sánmà ayé ibẹ̀ ni wọ́n ti wá kanlẹ̀kùn a wọnú tọ̀ yẹn díẹ̀ àwọn ká tó wọnú ẹ̀ náà inda wasfi su'udi ila sama nígbà tá a bá wá ń ròyìn gígókè Ànábì lọ nú sánmà àwọn àfẹ́ẹ̀sì máa gbọ́ o àwọn tán ní mi ò mọ kéwú mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo sì tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n tún ní kí ni mò ń kọ́ àwọn ọmọ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fa inna lugawiyyan tá a bá ń sọ̀rọ̀ èdè Lárúbáwá an naqula al-uruj laysa bil miraj ń kó ti àwọn afáàtò sọ bẹ́ẹ̀ in tó yẹ ká sọ ní al-uruj al-isra'u wal-uruj téèyàn bá lọ gbọ́ wá sí mi lọ́dún kẹrin tí mo wí nù torí tá a bá sọ pé àrájá ya'ruju uruj àbẹ́yà bó ń sọ ní fúnbó ti rí náà kọ́nu àrọ̀já ya'ruju uruj bí bàbá ní sàrá yasiri sayran aw sariyan tẹ́bá ní sáàrà àbí sàrá sọ̀bì kan wà ní sáàrà ìkan jẹ́ sàrá sàrá ní torú sáàrà ní tọ̀sán ìrìn tó bá sì jẹ́ sẹ́yìrù orí ilẹ̀ ẹlẹ́ni afalam yasiru fil ardi fanzuru kayfa kìí ṣèrìn òru kìí ṣèrìn sánmà ìrìn orí ilẹ̀ ní ìsìráwù ìyẹn là ń sọ fún yín pé ìsìráwù Musa lọ ní ìjírà là nẹ́bi ní ẹ lọ gbọ́ àwọn kalimatul Qur'aniyya tí ń sọ pé àní àṣírí bí ahlika bi qit'in minal layli awhayna ila Musa ní àṣírí Musa ló rìn lóru àti ṣàlàyé yẹn náà sẹ́yìn lọ́dún kẹrin kótó wá jẹ ọ ní wọn ń parọ́ mọ́ bàbá pé mọ̀tírù márkàsì ló ṣẹlẹ̀ wọ́n fèmí lẹ́lẹ́gbẹ̀ẹ́ kan torí pé ó kọ bàbá yẹn ó tóbi káyé lè wu àwọn. náà al-uruj wa laysa al-miraj torí pé kí ni fa inna al-uruja huwa as-su'ud ìntàn pé ní uruju ní kí gígùn òkè amma al-miraju fa huwa ismu a'la a'lati as-su'ud miraju yẹn orúkọ ń tá a fẹ́ fi gòkè ní. وهي السلم هنا لقبة شيل إليه واتوري أكبر زماني ولا تنقصوا المكيال والميزان لا إله إلا الله أفاني وقد اشتهر بين المحدثين وكتاب الزير ọ̀rọ̀ yìí ti gbajúmọ̀ láàrin àwọn àfa aládìífì àfàwọn tí wọ́n kọ ìtàn kalẹ̀ lafzul miraj
gbólóhùn mìíràjù yẹn lidilalati ala hadhihi ar-rihla láti máa fi tọ́ka ìrìn yẹn kí ló dì fa ni pé sannafa al-Bukhari fi sahihi babul mi'raj torí pé Imam Bukhari ló kọ́kọ́ ṣe mistake yẹn ló pè ní kíni o babul mi'raj oníkálukú ṣe wọ́nù wọ́n ní ma anna shurraha tòun ti bó ti já sí pé àwọn tí wọ́n máa túmọ̀ àdíìsì ni yastakhdimuna kalimata al-uruji uruji làwọn máa ń lò táwọn bá ń sọ̀rọ̀ àwọn ò ní lo mi'raju yẹn inda wasfihim li amaliyati as-su'ud nígbà táwọn bá ń ròyìn in tí wọ́n máa fi gòkè wọ́n ní wa hadha kulluhu yu'ti al-intibah eléyìí ló ń jámà wípé anna al-mushtahara inda a'immati al-hadith al-mutaqaddimin èyí tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn àfa aládìsí tí wọ́n ti kọjá yìí anna ar-rihlata kanat an tariqi as-su'ud ala al-mi'raj ìpè ìrìn yìí ó gbajúmọ̀ lórí pé kí ni ohun tí wọ́n fi gòkè là ń pè ní kí ni o al-mi'raj ay as-sullam tá ń pè lákàbà wọ́n ní walaw kana ala al-buraki tó bá yẹ pé ẹṣin al-buraki ni wọ́n gùn ni wọ́n ní la kana al-awla an turaf ar-rihla bismi al-isra'i wal-uruj èyí tó tọ́tù jù ní ká sọ yí pé al-isra'u wal-uruj ó ní wa qad saraha bidhalika Ibn Kathir Ibn Kathir náà fi hàn wá bẹ́ẹ̀ torí wọn lọ́dọ̀ ní mi bí n bá wá jó lọ́dọ̀ lórí ọ̀rọ̀ yìí a máa jẹ́ mojọ Ibn Kathir saraha Ibn Kathir bidhalik wa salihina àtàwọn èèyàn rẹ̀ wa ghayrihima min ulama'i sira nínú àwọn àfọ̀pìtàn qala Ibn Kathir wá gbọ́ lọ́wọ́ al-Bidaya wa Nihaya volume 3 page 138 bẹ́ẹ̀ tí ń kọ́ ti kíní làákàyè lómi ti fọ́ torí pé àwọn afẹ́ ti ba làákàyè jẹ́ kò sí tó kàn wọ́n ní tó bá lọ kà á ní tí mo fẹ́ kó lọ kà ń bẹ̀ ó mẹ́rin wípé nínú ọ̀rọ̀ tí mò ń wíhun ó rí i pé nígbà tí wọ́n bá ń ròyìn àwọn tí wọ́n ń ròyìn yìí ó máa mà yí pé àfáwà Ibn Kathir rahimahullahu ta'ala àwọn náà sọ bẹ́ẹ̀ nínú al-Bidaya wa Nihaya tó bá lọ ka volume 3 138 wọ́n ní wal maqsudu annahu sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ tí wọ́n gbà lérò pa Nabi lamma faraga min amri baytil maqdis nígbà tí wọ́n ṣe tán nù lé Makdasa yẹn nusiba lahul mi'raj wọ́n gbé àkàbà jáde fún wọ́n ní wa huwa sullam àkàbà ni wọ́n gbé jáde fún fasa'ida bi ila sama òun ló fi gòkè lọ wọ́n ní walakinna as-su'udu ala al-buraki kama yatawahhamu ba'du an-nas àmọ́kálá Nabi gun al-buraki gẹ́gẹ́ bí àwọn kan ti ń sọnù àwọn èèyàn bal kana marbutan ala babi masjid bayti al-Maqdis wọ́n ní wọ́n di ẹṣin yẹn wọ́n di mọ́lẹ̀ lẹ́nu ọ̀nà Baytul Maqdis ni liyarji alayhi ila Makkah ká Nabi lè padà gun padà wá sí Makkah ó wà nù al-Bidaya wa Nihaya bẹ́ẹ̀ nínú volume 3 page 138 wa qala as-Sayuti as-sahih Sayuti ní èyí tó lálàáfíà alladhi taqarrara min al-ahadithi as-sahiha tawfirin lẹ̀ nínú àwọn hadith tó lálàáfíà yìí anna al-uruja begigo keyan o kana bil mi'raji pẹ̀lú àkàbà ni o la ala al-buraki wọ́n tún bára wọn jiyàn kì í ṣe al-buraki o wọ́n pe tírà kan ní al-ayatul kubra fi sharhi qissatil Isra page 60 so àwọn àfa aládìsí fúnra wọn kì í pè é ní al-mi'raju tó bá ń ṣe ṣẹ́ríwù yẹn wọ́n máa pè é ní al-isra'u wal-uruj torí pé àkàbà ní í ṣe kí ni o